ولو كان إدراك العلا بسعولة. اللهم إني أخافك وأخاف من لا يخافك. اكفني شر من لا يخافك بحق من يخافك. آمين. يا ذا الجلال والإكرام. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. آمين. وإذا الكريم أتى وعلى بمجلس. Aki Ọlọ́run tí ó ṣe ayé àwọn Alhaji wa Idris, àwọn Alhaji wa Babatunde, Ajawa Jamila, An-Nizamiya bolo. وإذا الكريم أتى وعلى بمجلس. Ọlọ́run tó ṣe ayé yín báyìí, ó pè yín ní dùnnú fẹ́ bí àtàrà, kò wá pè yín ní ìbànújẹ́ fúnra yín gangan. Ọlọ́run dákun a bẹ̀ ọ́ bá a ti péjọ tá a jókòó tì yín yìí, lẹ́yìn òní Ọlọ́run má jẹ́ a sunkún. آمين. وإذا الكريم أتى وعلى بمجلس. أتت الكرامة نحو كل الأنفس. Bàbá Gáúsù kọ́ ló dé òun. àfihàn lìkálíkì yàgà ọ̀tá ṣàbàbí ọ̀yà àfihàn lìkálíkì yàgà ọ̀tá ṣàbàbí àfihàn lìkálíkì yàgà ọ̀tá ṣàbàbí àfihàn lìkálíkì yàgà ọ̀tá ṣàbàbí. ẹ dàgbà pé má kí n sọ kí تبارك ما تلقنا شيخ جابر بنادي وسمت من شبابي ادكم اومي بها بنادي وسمت شبابي ويا حبيب الخالق يا غوث شبابي حبيب الخالق يا غوث شبابي تبارك ما تلقنا شيخ جابر الله يمي تبارك ما تلقنا شيخ جابر بنادي وسمت من شبابي بنادي وسمت من شبابي حبيب الخالق يا غوث شبابي حبيب الخالق يا غوث شبابي خالق يا غوث شبابي حبيب الخالق يا غوث شبابي حبيب الخالق يا غوث شبابي حبيب الخالق يا غوث شبابي. Abawa Ainu Ridoh. وإذا الكريم أتى وعلى بمجلس. Ó ní tẹ́ni àpọ́nlé wá wo àyè kan. Imam. أتت الكرامة نحو كل الأنفس. Bó ṣe jẹ́ pé ni àpọ́nlé ni tó wọlé òun, àpọ́nlé ó tẹ̀lé wọlé ni. Ìmọ̀ ń sọ tí n bá ń ṣe wá sí èmi dákẹ́. Àmọ́ àwọn tó bá jó lólùfẹ́ wa tọ́lọ̀ ń wọṣọ àpọ́nlé fún ẹjẹ́ àjọmọ̀ pọ́n wọn lé. Allah. Torí wo mọ̀ bọ̀ ó ní ìdákẹ́ ìnídákẹ́ o. Wàhálà ìnídákẹ́. Ọlọ́run pò náà lé alájọṣe ni. Dá mi lóhùn. وإذا الكريم أتى وعلى بمجلس. Mo kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ẹni tó bá yí òun wá ànábì ò ní ṣòfò. sallallahu alayhi wa sallam. Mo kí àwọn òbí tí wọ́n bí a. Àwọn kan bá wa ń ṣiṣẹ́ níbi tí à ń ṣe nísìn. Ọ̀rẹ́ mi kan wá ní adúrú wàhálà yìí ló lọ́ọ́ gbà lójúmọ́. Mo wá ní wọ́n gbà yé báyìí. Ó ní ẹ jẹ́ kí àwọn òbí tó bí atọ́mọ àlọ́lé kéwú. Gbogbo owó àfà
ẹjọ́ bàbá ariwo yín pọ̀ agbo àfààní ẹjọ́ bolo. Ya Sayyida Sadati. bàbá Gáúsù ó ní tó bá yẹ pé wàhálà táwọn náà ṣe látago 8 àárọ̀ tá a parí láago 6 àbọ̀ ńrọ̀lẹ́ táwa náà bá wà ń pò ká mọ̀ gba 9,000 ìjọ òlè yóò tó sóríire. ẹ gbàgbé ẹ ilọ́ọ̀sì ṣòro rà ọlá pé yẹn ló lọ ni. Allah. bẹ́ǹsì wáìtì kò dún rà láti gba 10,000 lójúmọ́ fi dájọ́ tó tún ro oògùn ẹ̀mí ò fẹ́ bọ́ ọlọ́run òbí tó bí èmi bá ń san wọ́n lẹ́san dáadáa. Amina. Òbí tó bí mi bá ń san wọ́n lẹ́san dáadáa. àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa ní kéwú ọlọ́mọ dalẹ̀ wọn rú. Àmín. àwọn àjìwà Ìdírísì àjìwà Túndé wù wọ́n kí n ṣe àmọ́ ìní pẹ́. mo kí bàbá wa láyàn alámọ̀rí yín ò ní dàrú. Amina. ìbá yín ṣe gbogbo wa ó pé alójú àmọ́ bá yín ṣe. tí èèyàn bá jẹ́ aṣòro kò èèwọ̀ ni kó tún jẹ́ aṣòro sá fún. tó bá ti burú jù bá a ṣe lè bọ́ ṣe ń kálukú gbélé ìyá rẹ̀ ìwọ àtọmọ tó bí àwọn náà ló pa òníra wa ọba tó pè ń lé èèyàn rẹ̀ ọlọ́mọ sọ yín dolórí ibú. Amina. àfàwọn àlìbáṣì rí láti ìlú Ìlọrin náwó ìsanwó nù ìwọ ló ná fáwọn tí ò mọ̀ọ́re ẹ dákun ìnáwó àjìwà Ìdírísì àjìwà Túndé ń ló sọ gbogbo àfàdọ̀rẹ́ yín wàláì káníjọ́ tẹ bá níṣe nìkan lẹ́mọ̀ fáráyé lówó ẹni tí ó mọ̀ wá dá yín lòun náà wà límítẹ́ẹ̀dì àmọ́ ẹ fẹ́ sòde rẹ̀ sòde kò sẹ́ni tẹ́ ìbùn tẹ́ bá ti fẹ́ nìkan 10,000 tó bá ló kéré jù kó lọ bí iṣẹ́ yóò mọ̀ bí 10,000 ṣe wọ́n tó sẹ́yìn pé transfer ló dàlú ìrú ni ò jẹ́ ìmọ̀ kówó pọ̀ mọ́ èèyàn fún 50,000 tún ni ó fi kún 500 100 ló kó fún ọ o 200 125 àbí 200 150 ló kó fún ọ o sì ní ó tún fi kún. jíjẹ gí àbí mo mọ̀ bó ló wí. Walau kana idrakul ula bisahu mo kí láti wá Sheikh Abdulrahman ọlámbí wọn nínú fọ́ọ̀rẹ́ wọn kàn láàfáà sáà máa ń rí tó jù wọn lọ ní gbogbo ìgbà ni ó kọ tó jù wọn lọ náà lọ ń jẹ́ ó kọ tó bá lè máa jẹ́ ọlámbí wọn nínú ara yóò mọ̀ bínú ọtún wọn jẹ́ fọ́ọ̀rẹ́ kì í sára bíi ọba tí ń tì í lọ díẹ̀díẹ̀ àtẹ̀yìn àtàwọn ọlọ́run níjà kú sọ́nà bíi èéfín. Amina. mo kí Sheikh Abdulsemi ẹ dákun ó mọ̀ pé nílẹ̀ fò ní kíyàn tán tí wọn náà bá ṣe ìnáwó yín wàá kí gbogbo èèyàn àmọ́òde àwọn àfáà pọ̀ èmi ò sì fẹ́ pẹ́. mo kí mọ́ muhali àfáwà diyayi àfáwà fúnṣọ́ àfáwà képe gbogbo ẹ̀yìn àfáwà alimukoyib àfáwà ọlọ́run láńbẹ́ dákun máa dákun gbogbo èèyàn ọjọ́ ò lọ ẹ dákun mo kí yín mo kí amiru shabab aljamali tá a múra ìnáwó wọn ó ti mọ̀ pé àwa wa fẹ́ bá yín ṣẹ̀yẹ ni àwa gáúsù ló fẹ́ bá yín ná owó sọ wọn pé èmi ẹ fi bò pé tálíkọ̀ ọlọ́run lè mi tọ́ bòlò ẹ wà bá wa náwó ó yàtọ̀ sí pẹ́yìn lẹ́ náwó tẹ́ bá ti dé ẹ̀yin ní gbogbo èèyàn ẹnìkan lẹ́yìn ọba tó rìn mí iṣẹ́ tó mọ̀ mí ọba tó rìn yín iṣẹ́ mọ̀ àwọn èèyàn tẹ́ tún fún lówó tún mọ̀ yín mo kí yín ọlọ́run ó jọjọ́ náà ó dùn jù bẹ́ẹ̀ ti rò lọ yóò sì ní dùn nínú àwọn bàbá tí wọ́n bí àwọn Haji Idris àtàjì Túndé àwọn ìyá tí wọ́n bí wọn ọlọ́run máa ń náwó bànújẹ́ sí yín o jàmá lọ́kùnrin jàmá lóbìnrin asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi mo wa barakatu. kí àfàwà Sheikh Jabir Gawsu Shabab kì í sowó làwa máa ń pọ́n lára èèyàn púpọ̀ no ọ̀rẹ́ àfàwà Shazali kò gbọ́dọ̀ jówó ló mọ̀ pọ́n wàá dẹrú owó ẹni tí ò bá ti mọ iye ọmọlúàbí tó wà lára Gáúsù kì í sọ̀rẹ́ wọn ọmọlúàbí ara wọn ju owó náà lọ ọlọ́mọ gbowó náà lọ yín mọ̀ jẹ́ kánjú kú o. Amina. mo kí àwọn olólùfẹ́ wa Hajiwa Idris Hajiwa Babatunde ọ̀rẹ́ méjì ọlọ́run wọlé àwọn bàbá wa àgbà ríre mọ́kọ̀ àti bàbá wa àgbà bàbá wa ìkejì wọn
bàbá wa tẹ́rẹ́ àwọn náà jọ̀rẹ́ méjì wọ́n ṣe dàgbà wọ́n ṣe débi ọlá ìkan ò kánjú kú fún kan ọlọ́run má gbẹ̀mí ẹ̀yin méjèèjì. Amina. ọlọ́run má gbẹ̀mí yín má gbẹ̀mí àlàáfíà yín Àmín. má gbẹ̀mí àrísìkí yín Àmín. má gbẹ̀mí àwọn ìyàwó yín àtàwọn èso òdùnnú tọ́lọ́run fún yín Àmín. ọlá agbára ọlọ́run tí àánú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ jágùn ìfẹ́ gbàsìkò ẹ̀yin bàbá ẹ dákun ìmáàmù dáhùn. ولو كان إدراك الأولى بسعولة. àfáàwọ̀ àgbà nínú àwọn philosophers ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n oní khamsatun la yukhfiha ajmalu thawb ráúdọ̀ ó ní nǹkan márùn-ún yìí kódà tó o bá wọ aṣọ tó yẹ pé òun ló fáìn jù láyé kò lè bònà àṣírí nǹkan márùn-ún tó o bá ti ní. ọlọ́run bú àwọn àjìtúndé nídùnnú wọ́n láṣọ ayọ̀ wọ́n láṣọ òde márùn-ún yìí lọ́lọ́run òjì ó jókòó tí wọ́n la fi rí náírà sọ. bàbá fọ́rẹ́ wọ́n ní kí ni márùn-ún tó yẹ pé aṣọ ò lè bò ó kódà tó o bá wọ aṣọ rẹ tó o bá ní àrùn ẹni àbùkù ló jẹ́. wọ́n lọ́lá kọ̀ọ̀kan fákírùlẹ̀ àdábì gbogbo ẹni tó bá wọ aṣọ tó bá fáìn tí ò bá lẹ́kọ̀ọ́ bí ó ti pìrìsẹ́ǹtì ayé rẹ̀ ayé ò fi síbi tí ò tọ́ gbogbo aṣọ tẹ́ ẹ ní èyí so ló sì ẹ̀kọ́ o táwọn yẹn bá dóde bí wọ́n sì mọ̀ pé wọ́n lẹ́kọ̀ọ́ tó ti pọ̀ jù tí wọ́n bá dóde tó bá náwó bí ìgbà tí ò sọ́la àwọn àjìtúndé mọ tí wọ́n ná tí ò ní affect business wọn. Ìwọ you were created láti mọ ẹ̀ǹkan láti mọ wáìnì àwọn èèyàn ṣe bí ẹni tó ti yẹ tán pátápátá àwọn kan ń retí ọjọ́ ọ̀la tí gbogbo ọ̀rẹ́ ó sá lọ tí ò bá sí mọ́. Bàbá gbogbo ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ kódà tó bá wọṣọ tó dáa jù láàrin wa àyè àwọn táyé wọn bàjẹ́ lọ́fíìsì. Àjìtúndé Àjì Idris ẹ̀yin ti kú nípò ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹ mẹ̀kọ́ ayé ẹ mẹ̀kọ́ ọ̀rẹ́ ẹ mọ tòbí ẹ mọ tẹbí ẹ mọ tara ẹ mọ tẹni tẹ pàdé títí ẹ mẹ tẹ jọ ń ṣe. gbogbo ẹni tó bá wáyé tó bá rí gbogbo ẹni tó pàdé lórí títì lọ́rẹ̀ rẹ ibi ìṣubú rẹ ìwọ ló bẹ̀rẹ̀ rẹ̀. àwọn kan sàlámà lẹ́kùn lẹ jẹ ayín kí ló kàn wọ́n bí tó ti ń rówó. Àjì Idris níbi tẹ́kọ̀ọ́ yín gàdé kò fẹ́ẹ̀ sẹ́ni tó mọ iye iṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo táyà yóò bá sì mọ̀ ó ṣòro bàjẹ́ ìwọ wa mu tí yóò tàn wá ń sọ ẹni tí ń fún ọ lówó wọ́n ní pẹ́ ni wọ́n ní pàwọ́ náà ẹ̀ ní lájọṣe mọ́ ni. fákìrìlẹ̀ àdábì àdìyáyí gbogbo ẹni tẹ́kọ̀ọ́ rẹ̀ tó bá ti sọnù kódà tó bá wọṣọ tó dáa jù láyé wọ̀ nípọ̀nlé. ẹ̀ẹ̀kejì tó jẹ́ pásọ tó fàyàn ò lè bò mọ́lẹ̀ àfàwà miu shabab wọ́lẹ́lẹ̀ kejì sùúrù níyà gbogbo ẹni tó bá rówó ra kírímù ó fàìn pupa rẹ̀ kò bàjẹ́ dúdú rẹ̀ àti pink clips kò sọnù o ti àrọ́fà ara rẹ̀ o wọṣọ blue o wọ fìlà blue sí o wọ kọ́lọ̀ támírù wọ̀ yìí mọ́kọ rẹ̀ wọ́n dé fìlà tó bá lọ o wọ kọ́lọ̀ bíi carton kọ́lọ̀ àbí o ṣàwọ̀ tó fàìn gbogbo tó wọ̀ tó dáa tó fàìn tọ́níyàn rí ò bá ti dáa ayé rẹ̀ ò ní fàìn lọ́dọ̀ Ọlọ́run. That's why ẹ má kànú àwọn èèyàn mọ́ ẹnìkan ṣe kò rọ́nà gbégbà ẹnìkan ṣe kò rí bá ti ṣe àníyàn wo ló fi ṣe. ìwọ ń kọrin gbogbo wàhálà ló ń ṣe ìwọ ń ṣàfà gbogbo wàhálà ló ń ṣe ò ń ṣòwò gbogbo wàhálà ló ń ṣe ọkàn rẹ ń kọ́ sí tẹni tó dáa fún. ẹlòmíì wá bíi lónìí ọkàn rẹ ó ti ga ṣé kò mọ náà lọ ń ṣe yìí ìjọ tó ń gan ṣe wedding òun ò ṣe tó báyìí ó ṣáàyè ọmọ rẹ ju bóyá ṣe kó mọ lọ. gbogbo ohun tí òkan ilẹ̀ ń dààmú ìwọ náà wàá lọ gba owó tó ní san tán fa wà ní gbogbo tó bá gbà báwọn Àjìtúndé ṣe tiẹ̀ mi ó ṣe tiẹ̀ sówó tó ń pa ni wọ́n ń pa. gbogbo ẹni táníyàn rẹ bá ti bàjẹ́ wà lọ́ọ̀yì kódà kó máa ṣiṣẹ́ téèyàn fi ga kò ní dókè. ẹnìkan ò ṣe é wàláì ẹnìkan kan ò ṣe é àníyàn ní ìdààmú rẹ ẹnìkan kan ò ṣe é o kò sẹ́nì kankan tí ń ṣe ọ́. àwọn Yorùbá máa ń pòwe kan
wọ́n lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ẹlòmíì òwe òfò òwe àbòsí ni so tí ìdí ọmọ rẹ ò bá gbàlẹ̀kẹ̀ ó fún mọ́bẹ̀ yóò jà ìlẹ̀kẹ̀ ò ní wúlò fọmọ rẹ kò ní wúlò fọmọ ọlọ́mọ gbogbo ẹni tí ò bá lè wọ̀lẹ̀kẹ̀ fọmọ ọlọ́mọ wọ́n ò ní wọ́ fọmọ tiẹ̀ náà níbi tó ń wò sí sùúrù níyà àfàwà Túndé nítorí ẹ máa ṣe ntẹ́lómi ṣe tó jẹ gbèsè ẹ̀yin jèrè àníyàn tẹ́ ẹ fi ṣe dáa mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ń àmọ́ rẹ pé ṣé ń sì láṣeyọrí ìrórí kódà yín tí ń lówó ń sọ pé mo ti parí ẹ̀ ẹ̀mí mi mo ti parí ẹ̀ ara mi ò ní sinmi mọ́ ìjọ tó fẹ́ mú ọ lọ lé ké oníkóṣà lọ kéwò sórí pé ó kéwò lónìí ò ní kéwò kí ni ó kéwò náà ni àtẹ̀yìntẹ́ péjọ́ táwọn bàbá yín fẹ́ mú yín lọ lé ké kẹ́ ẹ mọ̀ wá downgrade àwọn àfa àdúgbò sẹ́yìn pẹ́nu yín ò tọ́ débi tẹ́ downgrade wọn àníyàn tí ò bá da gbogbo yín ni làwọn tí àfáà tó ń darí wa lórí àfáà tí ń sọ̀rọ̀ wù ṣé ẹ láníyàn tó dáa sáfà ẹ̀yin lẹ́ẹ̀ máa lọ ilé àfáà lọ́dún mẹ́sàn-án ọlọ́njẹ́ ẹ bímọ ẹ wàá bímọ táwọn gbọ́dọ̀ àfáà ẹ dákun 30 minutes la fún yín kí lè fẹ́ fi yókù ṣèṣe fẹ́ ṣòfò ni ìtẹ́ ẹ ṣe tán táwọn àfáà kù tẹ́ ẹ wá ń lura yín sórí ẹ lẹ́ ń ṣe ń gbà tá a lọ táwọn gbogbo àníyàn tí ò dáa ńlójú ò wà níbi tó wà aṣọ rẹ ló tún ṣe ó lọ ó mọ ó ṣe gbogbo ẹ ó dáa ìgbà tó dé kọ́ńpìnì tó ti lóyún ọ̀sẹ̀ interview wọ ọ̀gbá ọkàn rẹ tó mú kò ní ò dáa Alhaji Tunde wàláì gbogbo òwò tẹ̀ ń ṣe ó ṣòro ṣe o àmọ́ ẹ ti make up mind yín pé I will succeed ṣé ẹ mọ̀ wá succeed ìwọ tí wọn náà wà níbi tó fẹ́ dàbí wọn ò fẹ́ kọ́ ọmọ rí ó jù ẹ lọ gbogbo tó bá mọ̀mọ́ rẹ lọ lọ́fọ̀kan tó dààmú lọ́bẹ̀ ṣe yí fòdì bàbá fọ́ọ̀rẹ́ ṣe yí fòdì kéèyàn ó ṣe télọ̀ kó ra mọ́tò 700 million kódà tí ì bá ṣe pé Nàìjíríà bọ́ ṣe ṣe ẹ̀tì ẹ̀pẹ́ tí ò bá kàwé ó jẹ́ ewu ayé àní ìdílé ìwé gbogbo ẹni tó wà l'academics ẹlòmíì professor ni ẹlòmíì doctor ni bí ó bá ná 50,000 yóò lọ tọrọ ni níbi àníyàn tí ò dáa ọmọ ló ń kọ̀wé àyà ló ń wò sùúrù níyà obì àwọn bàbá wa mùdíwù lèmi ní àsìkò ti pé obì àwọn bàbá mùdíwù lèmi ní mo sì ti béèrè kí n tó bẹ̀rẹ̀ wọ́n sì sọ fún yín mo ti bí kí n tó bẹ̀rẹ̀ subahana rabbika. mayasifun asalaamu ala al-mursalin walhamdulilayi walayi n ta fi láti pẹ́ nù bàbá a láti pẹ́ báwọn ẹ mọ̀ pé ẹ̀yin yín làwa wà. ẹ rán mọ kán gba. wọ́n sì ń fún wa ní àìnù. àìnù ni àwa. wàlà àìnù àǹtọ̀kùnmínà lisan. àìnù ni àwa ń rọ̀ hábà wọn. àlẹ́ àìnù rọ̀ àìnù ojú la rí. so ọlọ́wọ́ ni yóò bàjẹ́. ẹ wo bá a ṣe ń gbádùn àwọn àlùfáà wa ẹ wo àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ń wò pé káì fáwọn Ainu Ridoh ọlọ́wọ́ ni yóò bàjẹ́ láíláí envelope wọn ti débẹ̀. ó ti dọ́dọ̀ wọn. ó ti débẹ̀. ó ti balẹ̀ síbẹ̀. ó ti bà síbẹ̀. akíwọlé. Maulana Gawthu Shabab. olóore wa. olú ọmọ aláyé wa olóore wa. Gawthu. nígbà náà ní báwo ti máa wí lọ́nu pẹ̀lú àníyàn tí. lára Gawthu báyìí àti Gawthu Shabab náà mí ní TikTok báyìí. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ní pọ́blẹ́mù gan wàláì àti àkáǹtì àti pé kò yẹ ọ́ àti blọ́ọ̀kù ẹ̀ kasi ma block wọn díẹ̀ kíni kan foreign block zero foreign zero budget block báwo sì máa block ẹ̀ nù ló kàn wá. ẹ gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ tó ló kọ náà ó bá ní ẹ máa jẹ. ẹ máa jẹ bẹ́ẹ̀ lọ kí ló dé máa jẹ́ mú kó ìsìnà alẹ́ ní ti jẹ́ bẹ́ẹ̀. kẹjọ wọ ná. zero àrọ̀ ya àbí zero rọ́dọ̀ rọ́dọ̀ gan-an òun gan ti ríra ẹ̀ rọ́dọ̀ ọ̀sán tó wá bí wọ́n jẹ́ sírù rẹ̀. ẹ tí ò ní sàyàrá tó tó wáyé tó gbé lẹ́sẹ̀. ẹ dákun nísìnyí à ń lọ sí. ìlú Ìlọrin là ń lọ báyìí. ẹni ká máa lọ ìlú Ìlọrin. ẹ dákun ó ti wá ní táìmù báyìí tẹ́ bá wo láti bẹ̀rẹ̀ kò ní táìmù tẹ́lẹ̀.